Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. After 80 years, Iyalaje to my fellow me. After 80 years, tí mo bá ti follow me àti 80 years lọ́wọ́ àlè níbí. Olórí tó wọlé bàbá àgbẹ̀tò lẹ́ẹ̀kan sí lórúkọ ọmọọba Káyọ̀dé Kọ́ládé àti gbogbo àwọn èèyàn wọn táwọn ní. Kò sẹ́ni tó bá lọ primary school tó bá jẹ́ primary school original. Orúkọ kábíyèsí alákòókò àti ọmọọba Káyọ̀dé Kọ́ládé wọ́n fi kọ́ wa primary school. Ṣé kí n kọ́ píríǹsì ẹjọ́ bá lọ primary school kò sí ká má kọ́ ní Káyọ̀dé Káyọ̀. Láti ṣe bẹ́ẹ̀ ebi ń pa wá àwọn afẹ́ ẹ̀kọ́ ìyá àti eléyìí ìwé kíkọ́ láìsí ọkọ́ beautiful little star up above the was so high like a diamond in the sky. And two black men sitting on a wall. One day, Peter. Iyalaje ẹti tẹ̀mílẹ̀ wò ṣé money. Mo bọ̀ wá báyìí. Àwọn tíṣà ní ṣùgbọ́n ẹ̀ lè pélé Musa Amos. Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.